bọ́bọ̀ lé èèyàn tó kọ́kọ́ gun àyà mi pa. láyé. bẹ́ẹ̀ ni sà torí kéèmà tẹ bá jọ ń kiri lọ tẹ bá rí wa gan èrò bí a twins ni wá. 22 sì ni ọba ìkan yọ 14 years kó lọ́jọ́ orí rẹ̀ báyìí èrò ni ó kù. kéèmà àti bọ́bọ̀ ti mọ̀ra báyìí mo wà lọ́mọ 13 years nígbà. wọ́n wá ní ẹni tó ń fẹ́ ló sọ wípé àwọn ò wá bọ́bọ̀ tì kí ló ṣẹlẹ̀ láàrin ẹni tó ń fẹ́ àti bọ́bọ̀ wọ́n lẹ́jọ́ ń ṣe yahoo ni. àìrọ́ kò ní fóun gan gbà yẹn 2024 yìí ló ṣèdèyàn tó ń lo SR kò ní fóun gbà yẹn. Canada baby ti wà ń bí lálẹ́ yìí o lórí ọ̀rọ̀ bọ́bọ̀ tí à ń bá tẹ̀ ẹ́ wájú kalẹ̀ o. ẹ kàlẹ́ sà. kí ló kọ rẹ. Tolúwani. sọ̀rọ̀ dáadáa Tolúwani. Tolúwani. lọ́jọ́ tí bọ́bọ̀ tó di ohun tí a rí mọ́ wọ́n ní ìwọ àti bọ́bọ̀ lẹ́jọ́ wà lálẹ́ ọjọ́ náà. bó ló wà. ọ̀tọ̀ lóníkálùkù rìn lọ sí ibò ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálùkù lọ sí ibà. ó wà ń bí àìsùn ọdún eégún. ibẹ̀ ni mo bá wọn oúnjẹ gan mo lọ rà ń bẹ lálẹ́ màtẹ̀ǹtì mi ibẹ̀ lòjó ká mi mọ́ mo fi jòkó síbi kan jòkó sí abẹ́ tampoli kan wà bójú rẹ̀ ṣe fi máa rọ̀ sábẹ́ tampoli. sọ̀rọ̀ sókè àǹtí. bójú fẹ́ máa rọ̀ sábẹ́ tampoli yẹn wà lọ jòkó sí abẹ́ ilé kan bẹ́ẹ̀ èmi dẹ̀ ń tẹ fún mi làkọ́dọ̀ ẹ̀ lọ mi gbà kó lọ. kí ló wá dé tẹ́ ẹ dáwọ́ jọ pọ̀ lu ọ̀rẹ́ rẹ. mi kò pọ́sibú kí n nà bẹ́là kó wá sọ lójú mi kò pọ́sibú lọ́ọ̀rẹ́ ara mi kí ló fi kàn mí bẹ́ẹ̀ kí wọ́n fi nà. ó wà ń bí tán ti lù ú. ẹtí yẹn ló pè mí ẹ̀gbọ́n boyfriend ẹ̀ ló pè mí ẹ̀ wọ́n pè mí pé ṣé mo wà ní Midas ọjọ́ yẹn mo fẹ́ lọ snap Midas mà àtìyàwó ẹ̀gbọ́n mi Midas mà so wọ́n wá pè mí pé ṣé mo rí bẹ́là ń bẹ̀ wọ́n á ní rárá pé mi ì rí ń bẹ̀ wọ́n á ní àpé ṣé mo fẹ́ máa bò ni mo ní rárá sẹ́ pé mi ì rí ń bẹ̀ wọ́n sọ fún mi pé òkè náà pé láì pé bẹ́ẹ̀ àwọn ti ń padà sílé bẹ́ẹ̀ mi lè sọ pé òkè wọ́n wá pè mí padà pé àwọn rí lábẹ́ kòkó wípé àwọn rí lábẹ́ kòkó ń sì pé àwọn fẹ́ lọ dá dúró wọ́n sọ fún wọn pé òkè pé kó sábà ti rí kó wọ́n pè mí padà pé kó má bá sọ anything pé wọ́n jọ wọ́n á ní pé òkè náà pé kò sí wàhálà tó dáa pé bíyà wọ́n ṣe wá rí yẹn wọ́n wá pè mí lórí fún pé wọ́n ti rí wọ́n fi ràn mí ní fídíò kọ̀ pé wọ́n ti rí mo wá kúrò ńbẹ̀ aṣọ mi gan everything gan mo fi lọ ya píìsì mo gbé sílẹ̀ sí Midas mo gbé báyìí mo dẹ̀ lọ bá wọn bẹ́ẹ̀ mo aṣọ wá dé bẹ́ẹ̀ àfààní ẹ̀ máa tẹ̀ kíra ó dẹ̀ kí mi mo jòkó wá lọ drop no ó dà kó lọ drop fún ẹ̀ sọ̀wọ́ woman kan bẹ́ẹ̀ wọ́n bẹ̀ lọ́yẹ̀ pé why kó fi lọ drop fún ẹ̀ sọ̀wọ́ woman yẹn ó sọ fún mi pé wọ́n lè fẹ́ gbà lọ́wọ́ wọn mo sì lọ drop fún ẹ̀ sọ woman yẹn wọn ló yà náà everybody ṣáà jòkó síbẹ̀ ó wá tó mi ìyá àmúdà pé wọ́n máa ń sọ̀rọ̀ sí pé kó jẹ́ kó máa lọ sí palace ó wá náírà pé òun ò lọ sí palace wọ́n ṣàǹsọ̀ ládùúgbò bẹ́ẹ̀ yẹn pé kí wọ́n dì mú dáadáa pé kó má jẹ́ kó ọmọ yẹn kí ó sá lọ Bánkẹ́ ṣàdìmú Bánkẹ́ dì ó wá mú òkúta òun lójú òkúta. ta ni ń jẹ́ Bánkẹ́. Bánkẹ́ lélẹ̀. ok ex ọkọ rẹ̀. Bẹ́là lójú òkúta kẹ́bíbọ̀dì fi sá lọ láàrin yẹn bẹ́ẹ̀ ni mo mọ̀ mọ́ ń tèmi. ta ló kọ́kọ́ gba etí ẹ̀ ta ló kọ́kọ́ gba etí Bẹ́là. Bẹ́là lójú òkúta o lójú òkúta. ta ló wá kọ́kọ́ gba etí ẹ̀. mẹ́ni kó kọ́kọ́ gba etí ẹ̀ torí bó ìjòkúta yẹn lèmi kọ́ lẹ́bí kí ló wá dé ọ̀rẹ́ rẹ tẹ dáwọ́ jọ pọ̀ lù. mi lè na Bẹ́là mi lè na ọ̀rẹ́ mi ní àjọjọ ṣẹ wa àmọ́ tí wà á ti pẹ́ màá ti ẹ̀ even gan sẹ̀. ìgbà tí wọ́n wá pè ọ́ ìgbà tí wọ́n pè ọ́ pé wọ́n ti rí lábẹ́ kòkó tán ṣe fídíò kọ̀ ó ṣe pọ̀rẹ́ rẹ pé à ń bo lo wà ńgbà tó lọ́rẹ́ rẹ ni. kò bá mi sọ̀rọ̀. láti ìgbà wo ni o ti bọ́ sọ̀rọ̀. kò bá mi sọ̀rọ̀ ọjọ́ Kàdé Palace wọ́n tẹ̀sẹ̀ pé kó máa bọ̀ ọ́n Palace wá sọ fún wọn pé òun wà ní Ọ̀ṣun pé òun ò sí Ládó mo dẹ̀ mọ̀ kó wà bọ̀ kò possible kí n máa sọ fún àwọn ẹ̀gbọ́n ọkọ ẹ̀ pé ibi báyìí báyìí ló wà ń bẹ̀ torí òun mo mọ̀ láàrin gbogbo wọn bẹ̀ mo wá tẹ̀sẹ̀ pé àfààná pé ìbòlúwà pé kó máa bọ̀ ní Palace wá sọ fún mi pé òun ò lè wá pé dáàdù sọ fún mi pé kí wọ́n máa yọjú sí Palace àtọ̀ manuel náà ǹdẹ̀sẹ̀ wọ́n àwọn ẹ̀gbọ́n ọkọ ẹ̀ pé kò lè wá pé kò sí Ládó mo sọ fún wọn lóòótọ́ pé kò sí Ládó wọn wá yọ pé òkè àgbà yẹn ni màá tí wọ́n ti sọ̀rọ̀ mọ́ ìjọ yẹn mo dẹ̀ débẹ̀ bá yẹ pè mí lábẹ́ kòkó wọ́n ti lábẹ́ kòkó èmi àti ẹ̀ àtúnkìra gan àjà àṣẹ nítì. ọjọ́ tí bọ́bọ̀ sọnù wo ni bọ́bọ̀ dágbére pé òun lọ. mi ì notice yẹn mi. ẹjọ́ wà ní. èmi kò jòkó tèmi ó tẹ fún mi lọ ní. ẹjọ́ mu ọtí tí wọ́n gbé lẹ̀ ni. ibẹ̀ ni mo bá wọn. ẹjọ́ mu apá fóònù àǹtí. ẹjọ́ mu ọtí tí wọ́n gbé lẹ̀ ni. ibi ọtí náà mo bá wọn.
wọ́n fi ṣàdúrà àwọn èdè bẹ́ẹ̀ wọ́n ní pé kí n ṣàdúrà àdúrà wo lẹ ṣe. wọ́n ní pé kí n ṣàdúrà mo lè sọ fún wọn pé àdúrà ṣọ́ọ̀ṣì mo mọ̀ ń tèmi o even gbogbo nǹkan tó náà nìkan lọ́jọ́ wọn pé òkè pé kì í ṣàṣe àdúrà tèmi dẹ̀ ṣàdúrà mo dẹ̀ gbọ́ tèmi sílẹ̀. o dẹ̀ fi ṣàdúrà. bẹ́ẹ̀ mo fi máa mú ṣàdúrà. bolo wá wà bolo wá wọlé sí. mi ì mọ yẹn mi ì mọ bẹ̀rẹ̀ mi kàn mọ́ àtọ́. ṣé mi ló ń bá sọ̀rọ̀ pé ò mọ̀ yẹn. náà mi báyìí mo ní mi ì mọ́ mo bí kò lọ mi ní nọ́mbà ẹ̀gán fúnra mi. ìgbà tí wọ́n ń wa kí ló wí. ìgbà tí wọ́n wà yẹn mi ì mọ̀ bóyá pé wọ́n wà lóòótọ́ torí ọjọ́ yẹn bójú ṣe dá mo wá bẹ àwọn ẹ̀gbọ́n yẹn pé kí wọ́n jọ àtàwọn obìnrin kó wá bẹ̀ pé kí wọ́n sì wá gbanú ọjà ìrọ̀nà pé mo ti ń lọlé wọ́n ṣe sì wá nìyẹn àwọn abẹ́rẹ́ pé àpẹ́ ṣọ́dọ̀ ẹ̀sìn dá mi mo lọ yẹn ẹ̀gbọ́n mi máa ń yẹn mo lọ wá ní pé bóyá pé gbogbo wọn jọ máa débẹ̀ ọjọ́ yẹn mo sì wọlé orí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi mo sùn sí even gan ìgbà gan kọ́ wá lọ gan mi ò ti wá mọ̀ gbà wọn lọ lọ́jọ́ kejì mi mọ̀ gbà so mo á mọ̀ bóyá wọn jọjọ lọ pọ̀ bí wọn jọjọ lọ pọ̀. ìgbà tó wá gbọ́ pé wọ́n ń wa kí ló sọ. girlfriend díẹ̀ ló pè mí bí abẹ́ ọjọ́ kẹta àbọ̀jọ́ kẹrin sígbà yẹn pé mo fẹ́ lọ sí state pé wọ́n gbọ́ pé maybe pé èèyàn kan kú sí state pé kí n sùn lọ mo sọ pé mi ì lọ sí state bẹ́là òun ló pè mí má ní pé àpé mi ì lọ síbẹ̀ yẹn rí o. lẹ́yìn ìgbà tí wọ́n lè jà yẹn. ara o kó tó di pọ̀ rẹ̀ jà ìmọ̀ àti àkọjà bó ṣe wá di maybe pé after bí 3 days yẹn ó ní wá boyfriend ló pè mí mo ṣáà tẹ̀lé lọ sí state yẹn wọ́n mú àwọn inú emergency room wọn àwọn gbogbo bẹ̀ àwòjú gba àwọn èèyàn pátá wọn à ń bẹ wọn bẹ̀rẹ̀ pé ṣàríyàn gbójú ọ̀nbẹ àṣọ pé rárá wọn dẹ̀ ní pé àdẹ̀bọ̀tà mo dẹ̀ gbé báyìí pé náà dẹ̀ ń lọ. kí ló kọ rẹ lẹ́ẹ̀kan sí. Tolúwa ni. dídé kálẹ̀ o. ẹ kálẹ̀ sà. sọ̀rọ̀ sókè ni àǹtí ó ti ń rẹ́rìn látẹ̀ẹ̀kan tí mo wú ọ ó wá di bí ọ̀rọ̀ ó yẹ kó lè sọ̀rọ̀. ẹ kálẹ̀. wọ́n ní ìwọ ni bọ́bọ̀ ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. èmi àti bọ́bọ̀ ti mọ̀ra báyìí a mọ̀ra ní 2010. tẹ́ ti ń fẹ́ra yín. rárá tá a ti kọ́kọ́ mọ̀ra 4 la ṣe obìnrin 2 ọkùnrin 2 ìgbà tí èmi àti bọ́bọ̀ mọ̀ra a sì fẹ́ra ń gbà yẹn torí mo ṣì wà ní secondary school. ó máa ń tẹ̀lé mi kiri torí ìgbà míì mo máa ń bá ọmọ sí mi kiri ẹ̀kọ́ mo dẹ̀ máa ń bá ọmọ sí mi kiri obì ó máa ń tẹ̀lé mi lọ láì gbogbo èèyàn gan ti mọ̀ wá mọ́ra pé ọ̀rẹ́ náà mọ̀ wá sí bó ṣe wá di 2012 èmi àtẹ̀wá bẹ̀rẹ̀ sí fẹ́ra wa bó ṣàṣe di bẹ́ẹ̀ ní 2012 a ṣe ọ̀rẹ́ láti 2010. kí ni èjì ẹ. ọmọ 22 years ni mí. mo ń gbọ́ ẹ. bẹ́ẹ̀ ṣàṣe ń ṣe ọ̀rẹ́ mi mọ́ mi ẹ̀ lóòótọ́ bọ̀ mo mọ ẹ̀gbọ́n ẹ̀ obìnrin yìí bó ṣe wá di 2014 ìgbà yẹn ló ṣe wá mọ̀ pé èmi ò ṣèyàn tí òun lè fẹ́. ẹ ti padà fẹ́ra yín. a ti fẹ́ra wa ń gbà. ẹ fẹ́ra yín tọdún mélòó. a fẹ́ra bẹ́yà bíi aṣáájà ní June. ọdún mélòó lẹ fi fẹ́ra yín. a fẹ́ra ní bíi 2 years. June ọdún wo lẹ jà. June tá a wà yìí. 2025 rárá. lẹ jà. bẹ́ẹ̀ ni. kí ló fàjà yín. ọ̀rọ̀ pé ó lọ sí hòtẹ́ẹ̀ ní eminent tó wà níwájú KSSD yìí ọlọ́pàá àjọ lọ ni mo á sọ pé ọkàn mi ò sùn sí ibi pé kò sóòtẹ́ yẹn pé kò já lọlé ibẹ̀ lòun àti Bella ti mọ́ra pa ọlọ́pàá gbé ní ibi bẹ̀ lọ́jọ́ yẹn ní òru mọ́jú bí wọ́n bá àwọn tó máa dúró sí reception yẹn wọ́n bàjá èèyàn tó wà ní hòtẹ́ yẹn wá fi ọlọ́pàá gbé Bella yẹn ò yọjú gbà yẹn ò tán jọ sùn sóòtẹ́ kò yọjú o ẹgbẹ́ wọ́n jọ ṣé wà àti ẹ̀ ló jọ sùn sóòtẹ́ àbọ̀n àti Bella. èmi àti ẹ̀ lájọ lọ èmi wà náà kàn mi ò sùn ibẹ̀ lọ àti Bella ti mọ́ra. mo ṣe wọnú òtẹ́ yẹn mo bá Bella lórí seat mo á sọ pé kí ló ṣẹlẹ̀ kí ló wà láàrin ẹ̀yin méjèèjì ó wá ní kò sí póun ò fẹ́ Bella yẹn. ta ló bi léèrè. bọ́bọ̀. ṣé wọ́n mọ Bella tẹ́lẹ̀. mo mọ Bella tẹ́lẹ̀ kódà gan tí n bá post wọ́n máa ń sọ pé ṣé Bella ni mo post torí nínú kámẹ́rà ojú èmi àti ẹ̀ ojú èmi àti ẹ̀ jọra láì mo á béèrè lọ́wọ́ bọ́bọ̀ lọ́jọ́ yẹn pé ṣé wà tí ọmọ yìí ń fẹ́ra ó ní wọn ò fẹ́ra mo á ní pé mò ń lọ sí ilé pé mi lè dúró sí hòtẹ́ẹ̀lì pé o mọ̀ pé mi lè sùn síbẹ̀ ó wá náà wọ́n á sùn síbẹ̀ òun àti ọ̀rẹ́ wọn wọ́n ṣe mẹ́ta Mèlékè àti bọ́bọ̀ àti òun wọ́n á ṣe mẹ́ta pẹ̀lú Bella yẹn àti gẹ́ẹ̀ kan tó ń pè ní kékeré tó jẹ́ ọ̀rẹ́ Bella yẹn bó ṣàṣe sùn tó tẹ̀ yẹn mọ́jú ó wá di àárọ̀ ọjọ́ kejì ó wá test mi ó wá yà ń kọ̀bù sí mi mo á ní ṣèbó ní hòtẹ́ẹ̀lì ló wà kí ló ṣe àkọ́bù lọ́wọ́ àti ẹsẹ̀ ó wá ní ọlọ́pàá sì gbé òní police station tó wà níbi
tó wà níbi tán ti wọ mọ́tò ẹ̀yìn yìí police station tán kọ́ síbi ibẹ̀ tán ti dàgbà bẹ́ẹ̀ ni ibẹ̀ lọ gbé wọn làwọn mẹ́tẹ̀ẹ̀ta bó ṣàṣedé bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n ní wọ́n já chain gẹ̀yẹn to the extent bí àwọn bá gẹ̀yẹn jà wọ́n já chain ọ̀run gẹ̀yẹn èèyàn tó wà ní ibẹ̀ ni pé tí wọ́n gẹ̀yẹn ṣàgbé owó lé chain yẹn wọ́n á ní pé òkè pé wọ́n á san owó yẹn owó tó yẹ kí táwọn ẹ̀gbọ́n mi send sí mi pé kí n fi lọ school torí mi ní parent mọ̀ pé kí n fi lọ school mo mú lára owó yẹn. iṣẹ́ wo ló ń ṣe. mo ń ṣe tailor mo mú lára owó yẹn. o sì ń ṣe lábẹ́ ẹ̀yìn àbó ti dá dúró. mo ti dá dúró bọ̀ mi ti ṣí ṣọ́ọ̀bù mo wá mú lára owó yẹn torí ẹ̀gbọ́n ẹ̀ pè mí ẹ̀gbọ́n ẹ̀ ní èmi tí mò ń fẹ́ pé mo jòkó sílé pé kí ló ṣẹlẹ̀ tẹ́mi ò lè wá sí police station mo ní àbọ̀rọ̀ wá sí police station báyìí náà mahmood mi jọ kò sí gbogbo wàhálà tí mi ṣe lọ́jọ́ yẹn àwọn ọlọ́pàá yẹn tún ní wọn ò gba transfer mo tún wá káàṣì lọ mo tún gba káàṣì wọ́n release. ọlọ́pàá ló ń gba transfer. bẹ́ẹ̀ni wọ́n ní wọn ò gba transfer owó bẹ́ẹ̀lì wọ́n ti sọ̀rọ̀ owó bẹ́ẹ̀lì wọ́n ti ṣe everything bó ṣàṣe fi owó yẹn sílẹ̀ wọ́n ní pé kán máa lọ kò wá pé wọ́n ti release wọn o mo ṣàrí pé mò ń test ẹ̀ mò ń ṣe kò dá mi lóhùn mo á rò pé èèyàn tó yẹ pé mo ṣe gbogbo nǹkan ẹ̀ fún o reply mi ò bá mi sọ ó wá change kò pẹ́ ló wá di bíi èmi àtẹ break up ní June 2 bíi June 21 òun àti Bella yẹn ìfẹ́ wọn ti wọra. báwo ni wọ́n ṣe mọ̀. ó ti wá post Bella yẹn á mú tù mí àwọn ọ̀rẹ́ mi máa screenshot ẹ̀ sí mi pé ṣé mi àti bọ̀bọ̀ ẹ̀ ò fẹ́ra mo wá sọ fún bọ́bọ̀ pé tí ò bá fẹ́ mi kó sọ̀rọ̀ pé ṣé kò mọ̀ pé wọ́n á máa kà fún mi ni ó wá ní pé ó wá. mélòó ló ti fẹ́ tẹ́lẹ̀. mi ti fẹ́ jò ó nìkan náà nígbà wọn. èrò o ti kọ́kọ́ lẹ́nìkan náà ti sọ fún wa tá a ti sọ fún àwa o ti kọ́kọ́ láwọn kan kí ló ń fàjà wa àtàwọn yẹn. kò sí nǹkan mi bọ́bọ̀ yìí lèmi àti ẹ̀ ń fẹ́ra pa tí mo ti mọ̀ tájọ́ ń fẹ́ra mi ti léèyàn tí mo fẹ́ gbà yẹn Bella yìí bẹ́yà ìgbà yẹn. ẹni tó kọ́kọ́ fẹ́ kó tó fẹ́ bọ́bọ̀ nǹkan. kò sí èèyàn tí mo kọ́kọ́ fẹ́ kí n tó fẹ́ bọ́bọ̀ rárá kò sí. mo ń gbọ́ ẹ tẹ̀síwájú. bó ṣe wáyá Bella yìí òun ìgbà yẹn ń lo x èmi ń lo 6s plus. èwo ló ń jẹ́ bẹ́ẹ̀. fóònù x fóònù èmi wá ń lo 6s plus tó ní touchpad ń bí báyìí. ṣe iphone ní méjèèjì mo wá sọ pé Bella yẹn wá lọ lẹ ojú 11 pro mọ́ mo wá sọ ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ Bella wá kí mi lé lọ́jọ́ yẹn ara mi ò já mo wá sọ pé ọ̀rẹ́ ẹ̀ kàn ti ra 11 pro pé bóyá ọkọ ẹ̀ ló rà á fún ó wá sọ pé kò ń ṣe ọkọ ẹ̀ pé ṣe ló lọ lẹ ojú 11 pro mọ́ mo wá sọ pé àpé irú fake life wo nìyẹn tó bá fẹ́ ṣe ọ̀ṣáká kò ṣọ̀ṣáká ìwo ni ọ̀ṣáká ṣoko kò ṣáà wá sọ̀rọ̀ kò wá pé bíi 30 minutes Bella kó àwọn ọ̀rẹ́ ẹ̀ pẹ̀lú pankẹ́rẹ́ wá bá mi lé ni láńlọ́ọ̀dù wá ni ò jẹ́ kán wọlé láńlọ́ọ̀dù wá ṣàṣọ̀rọ̀ lọ́jọ́ yẹn èmi náà mi jẹ́ kó pé 20 minutes náà ìwọ tó wá kó èrò wá bá mi lé èmi náà wá kó àwọn tèmi náà àwa lọ bá ìwọ lé. wọ́n náà ní gáǹgì tiẹ̀. àwọn ọ̀rẹ́ tó tún jẹ́ fámìlì wa ó wà nínú àwọn ọ̀rẹ́ tó wá kó wá pankẹ́rẹ́ mú mi tí ò bá ṣe pé láńlọ́ọ̀dù wa ò jẹ́ kó jáde ìbánà mi ní ọjọ́ yẹn o. wọ́n náà wá lọ kó àwọn tiẹ̀ lọ bá. bẹ́ẹ̀ wọ́n gbogbo. ẹ jà torí bọ́bọ̀. rárá kò ṣe torí bọ́bọ̀ torí fóònù gbogbo wọn ṣàti fún wọn sá lọ lọ́jọ́ yẹn bí láńlọ́ọ̀dù mi ṣáà fún mi ní quick notice pé kí n máa lọ. torí ìjà yẹn pé kí n kúrò nílé bó ṣàṣìwáyá ọ̀rọ̀ yẹn wá ti ṣẹlẹ̀ tó jẹ́ pé màá pe bọ́bọ̀ màá ní tí ò bá fẹ́ mi mọ́ kó sọ̀rọ̀ pé wo ni pé kó máa bá mi sọ̀rọ̀ lónìí kó máa bá gẹ̀yẹn sọ̀rọ̀ ní ọ̀la mo wá lọ bá ẹ̀gbọ́n bọ́bọ̀ lọ́jọ́ yẹn mo wá ní pé kàn jọ́ kàn pe bọ́bọ̀ wípé tí ò bá ti jẹ́ mi ló fẹ́ kó fi mí sílẹ̀ torí òkè mo lè pàdé bọ́bọ̀ títì bọ́bọ̀ máa sọ fún mi pé ní gẹ̀yẹn pé òun ò lè fẹ́ àtúfọkàn mi balẹ̀ èmi náà tún lọlé ìgbà míì gan tún wá sọ́dọ̀ mi á bá mi sọ̀rọ̀ pé kí ló fẹ́ kún pé òun ò lè fẹ́ pé ṣe ló ń tira àwọn ọmọ òun ṣe ló ń ṣe ọjọ́ yẹn ó ti wá sún mi mo ti ń bẹ ẹ̀gbọ́n obìnrin bó ṣe wá dọjọ́ mo wá lọ ṣọ́ọ̀bù ẹ̀gbọ́n mo ṣe wá lọ dé ṣọ́ọ̀bù ẹ̀gbọ́n ẹ̀ wá pé òun àti gẹ́yìn lọ tún jọ gbọ́kadà dé. tó tún rí wọn. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mo wá béèrè lọ bọ́bọ̀ ní ọjọ́ yẹn bọ́bọ̀ wá sọ́dọ̀ mi mo á ní àjẹ́ kí n sìn ẹ́ délé bọ́bọ̀ ní gẹ̀hún ti ń gbé lọ́dọ̀ òun mo á ní gẹ̀yìn gbé ní ọ̀dọ̀ ẹ̀ mo ní ó tọ̀ jẹ́ kí n padà sílé nígbà yẹn aṣáṣedọ́dọ̀ ẹ̀gbẹ́ ó ṣàṣọ̀rọ̀ ó ní ó yẹ kémi náà mọ̀ pé ọkùnrin lòun òun lè fẹ́ obìnrin bíi 4 mo ní kò possible. Allahu Akbar. mo ní kò possible ẹ̀gbẹ́ ṣàṣọ ó ní òun di gẹ̀yẹn mú ojú ẹsẹ̀ mo dẹ̀ jọ̀wọ́ mi nínú ọ̀rọ̀ yẹn ọjọ́ yẹn bá ṣàṣe wá lọ gẹ̀yẹn ti block mi ní gbogbo ìlànà àtúbọ̀bọ̀ lórí fún ẹ̀ mi ní nọ́ọ̀bà ẹ̀gbọ́n sórí fóònù mi mọ́
bí gẹ́yìn ṣe kò sí gbogbo nọ́mbà mi tó wà lórí fún bọ́bọ̀ gẹ́yìn gẹ́yìn ń blọ́ọ̀kù mi ó blọ́ọ̀kù bọ́bọ̀ ní TikTok mi gẹ́yìn jẹ́ kan lé TikTok mi gbà yẹn ó wá di bíi tán ti ṣe 1 years anniversary wọ́n ya peace wọ́n ṣe everything òun àtẹni òun àti bọ́bọ̀ wọ́n ya peace wọ́n ṣe everything. inú burúkú sì ń bí wọ. ìgbà tó kàn ti sọ̀rọ̀ mo ti kúrò ẹ̀gbọ́n ẹ̀gán ti ní kí n kúrò lórí ẹ̀pọ́ náà wá pèsè èèyàn tèmi tó máa dúró tì mí fún mi. ẹ̀gbọ́n rẹ̀ obìnrin yẹn ló sọ bẹ́ẹ̀. ẹ̀gbọ́n obìnrin wọn ẹ̀gbọ́n ń bẹ́ẹ̀ ó ní irọ́ mo dẹ̀ jẹ́ kára mi sí mi. ok mo wá lọ torí grandma ìyá tó bí ìyá mi nìkan ló kù mo wá lọ kí ìyá yẹn ní odò mo wá wo àkọ̀yìn sí bọ́bọ̀ mo ní ṣékun èmi àti gẹ́yà ti parí ìjàngbà yẹn tá a ti ń ta síra padà o tá a ti kúrò lọ́rọ̀ ọkùnrin dé ọ̀rọ̀ kò ṣọkùnrin mo wá rí àkọ̀yìn sí bọ́bọ̀ ẹ mọ̀ pé mi lè pé tóun àti gẹ́yẹn ti wá bẹ́ẹ̀ mo dákun pé gẹ́yẹn mo ní bẹ́ẹ̀ làáfà bọ́bọ̀ wá kọ̀yìn sí èmi náà wá lọ mo wá tìǹkì pé kí ni bọ̀bọ̀ ẹ̀ wá ṣe ní odò láti Adó wá sí odò kó tó di pé mo wá wáìpù fún mi bó ṣe wá di alẹ́ ọjọ́ yẹn bí nǹkan bíi tòun náà bọ́bọ̀ dákun tẹ́sítì mi mo á ní pé kí ló lọ ṣe ní odò pé kí ló wá lọ sódò ó ní òun ò rí túbẹ̀ ó ní òun ò rí yàrá tó fẹ̀ ní Adó mo ní ìjọ ibi tó ń gbé lábẹ́ kòkó tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé báwo ló ṣe bẹ̀ ó ní òun kúrò ibibẹ̀ ó gbé lómi ṣànjàrùn níbi dìmọ́gà òtẹ̀ yẹn kó tó lọ gbé ní abẹ́ odò. iṣẹ́ wo ni bọ́bọ̀ ń ṣe. ìgbà tẹ́mi àti ẹ̀ ń déètì kò ṣiṣẹ́ kankan kò ní fọ̀gán gbà yẹn. wọ́n lẹ́jọ́ ń ṣe yahoo ni. àìrọ́ kò ní fọ̀gán gbà yẹn 2024 yìí ló ṣèdèyàn tó ń lo SR kò ní fòun gbà yẹn tèmi àti ẹ̀ ń fẹ́ra torí àjọ máa ń kiri ni máa gbé ẹrù lérí ó máa tẹ̀lé mi kò tí ì ní fòun gbogbo ìgbà yẹn ó kàn sì wà ní bẹ́yà bíi GST gan. ó wá rí lódò. mo rí lódò. ó wá tẹ́sítì mi bó ṣe tẹ́sítì mi wọlé ó wá jẹ́ nọ́mbà tí mi ní rárá sórí fún mi èmi náà ti mọ̀ pé òun nítorí òun ló máa ń lo irú nọ́mbà òun. irú nọ́mbà wo. nọ́mbà bẹ́yà bíi síìmù bẹ́là yẹn náà jọ ń lò ó wá gbé orúkọ gẹ́ẹ̀ síta èmi dẹ̀ ti blọ́ọ̀kù gẹ́ẹ̀ mo rò pé báwo ni 2 WhatsApp ṣe máa tẹ́sítì mi bó ṣàṣe tẹ́sítì mi ó bá mi sọ̀rọ̀ ó ṣe mo ní kí ló ń gbé ní odò fún ó lò rí yàrá tó fẹ̀ ní Adó mo ní gbogbo Adó yìí ó wá sọ fún mi bọ́bọ̀ sọ statement kan lọ́jọ́ yẹn ó ní òun ti ní ìyàwó pé ṣé òun ò lè máa dó mi ni. a máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí afẹ́fẹ́. mo wá sọ pé kò possible. ṣé òun ò lè máa bọ́ lájọṣepọ̀ ni. bẹ́ẹ̀ ni mo wá ní kò possible ó ní pé wàá mú yẹn gẹ́gẹ́ bí serious ìyàwó ẹ̀ èmi lu bẹ́ẹ̀ ni èmi lu àwa máa gbó mọ́lẹ̀ bí aṣọ ẹ̀ṣẹ́ mo á ní kò lè possible pé kò dì yẹn mú kò jẹ́ kémi wà ní orí ọwọ́ mi ó ṣàbá mi sọ̀rọ̀ lọ́jọ́ mi wá reply ẹ̀ ó wá sọ statement kan ó ní èèyàn ni mí pé mi kì í ṣọlọ́run torí pé mi reply message ẹ̀ pé báwo lo a ṣe máa sọdún statement yẹn fún mi pé ìwọ mú èèyàn tó wá fẹ́fẹ́ mi lọ́jọ́ la èmi tí mo mọ̀ wá dáadáa pé ò lè lọ báyàn kó lọ sọ fún pé irú nǹkan báyìí lèmi àtẹ́jọ́ ń ṣe mo á sọ pé ojú ẹsẹ̀ mo dẹ̀ block and delete ẹ̀. o mọ̀ pé o lè ṣe bẹ́ẹ̀. mo mọ̀ pé bábọ̀ lè ṣerú ẹ̀. wọ́n wá ní ẹni tó ń fẹ́ ló sọ wípé àwọn ò wá bọ́bọ̀ tì kí ló ṣẹlẹ̀ láàrin ẹni tó ń fẹ́ àti bọ́bọ̀. kò sí bọ́bọ̀ ọkàn mìíràn tí mò ń fẹ́ rí torí bọ́bọ̀ ní èèyàn tó kọ́kọ́ gun àyà mi pa. láyé. bẹ́ẹ̀ ni sà torí kéèmà tẹ bá jọ ń kiri lọ tẹ bá rí wa gan èrò bí a twins ni wá ìgbà yẹn gan wọn máa wá lé gan èmi ló máa ń tẹ̀lé lọ. láti bí ọdún mélòó. láti bí 2012 tán bá yọ 2012 ọdún mélòó 2012 14 years ni mo wà. tán bá yọ kúrò lọ́jọ́ orí rẹ̀ 22 sì ni wọ́n báyìí kán yọ 14 years kúrò lọ́jọ́ orí rẹ̀ báyìí èlò ni ó kù. tèmi àti bọ́bọ̀ tí mo ra báyìí mo wà lọ́mọ 13 years nígbà yẹn tí mo ti ń bá ìgbà tí mọ̀ sí mi kú ní 2013 èmi àti bọ́bọ̀ dẹ̀ mọ́ra ní 2010 bọ́bọ̀ gan tẹ̀lé mi lọ síbi tó ti lọ sí mọ́ sí mi torí ibi tó ti mọ́ sí mi tí ò jìnnà síbi tó ń gbé. ẹ ti ń fẹ́ra yín gbà yẹn. bẹ́ẹ̀ ni. ó dáa bó ni bọ́bọ̀ wà báyìí. mi ì mọ ibi tó wà torí ọjọ́ yẹn. wọ́n ní ṣé ìwọ náà ti gbọ́ ní tá à ń sọ yìí pé wọ́n ní boyfriend ẹ wọ́n ní boyfriend ẹ lòun àti bọ́bọ̀ jà tó sọ wípé wọ́n wà bọ́bọ̀ tì. tí bá máa ní boyfriend níbí mi lè ní sádó torí bọ́bọ̀ fi pakẹ́rẹ́ pa mí kiri ìgbà tá break up ní o sà. gbogbo ojú mi mo máa sọ fáwọn ará àdúgbò mi pé ṣe làpólò gbé mi lójú o pakẹ́rẹ́ tó fi ń eégún ni o anywhere tó bá ti rí mi báyìí bẹ́yẹ́ ó rí mi pẹ̀lú èèyàn gbogbo kò sí ọ̀rẹ́ mi kankan tó ń súnmọ́ mi ìgbà yẹn torí wọ́n sọ pé ṣé mi tó yẹ pé ọkùnrin máa pa kiri ni kó tó di pé ó pàdé bẹ́ẹ̀ láì.
ọ̀rọ̀ ọjọ́ ọdún eégún ilé Alákinyẹdé lèmi sọ fún ẹ yìí wọ́n ní boyfriend yẹ wọ́n ní boyfriend yẹ ṣé o gbọ́ ní tí mo ti sọ yìí ṣé ìwọ náà ti gbọ́ ṣé o gbọ́ o ti gbọ́ tẹ́lẹ̀ lẹ́nu o ti gbọ́ lórí ètò yìí. kò sí boyfriend mi kankan tó sọ fún bọ́bọ̀ pé ó máa rìn lọ bẹ́ẹ̀ ni dádì kò sí ọjọ́ eégún yẹn gan mi ìbá wọn sí ibi bẹ̀ torí pé àtijọ́ tó tẹ̀mí àtẹ́ ti jà ni mo ti sọ pé ibi eégún ó dèwọ̀ fún mi pé mi lè bá wọn débẹ̀ mọ́ torí kí n débẹ̀ ojú burúkú ló máa fi wò mí kí láǹfààní pé mo wá lọ. ẹni tó ń fẹ́ ń bo ló wà. mi ì fẹ́ anybody sà. láti ìgbà tí bọ́bọ̀ ti fi ọ́ lẹ̀. bẹ́ẹ̀ ni èmi àti bọ́bọ̀ jà ní 2014 la jà o aṣáwa padà ń fẹ́ ra àgbà yẹn àwa break up ní June 2 2025 ìgbà yẹn lòun àti gẹ́ẹ̀ fẹ́ra tán snap couple species ní June náà June bíyá May or April lọ́n snap couple species tí gẹ́ẹ̀ ṣe last a break up ní June gẹ́ẹ̀ ṣe birthday ní July ó ṣe surprise fún gẹ́ẹ̀hún. ta ló wá ń fẹ́ báyìí ta ló ń fẹ́. mi ì fẹ́ anybody torí mi ì sí lábọ́ bólẹ́ni tó ń fẹ́ wà. mi ì fẹ́ anybody torí àkàtà girama mi mo wà mo ṣẹ̀ ń wálé tí mo fẹ́ gbà ní so mi ì fẹ́ anybody. ẹ̀yin ò mí ìbákàtà àwọn òbí ẹ̀ náà ló wà tó ti ń fẹ́ bọ́bọ̀ tẹ́lẹ̀. fẹ́ràn àgbà yẹn aṣáàrin bíi 2 years torí 4 la ṣe. bo ni wọ́n rò pé gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ tó mọ̀ dáadáa tilétilé tó mọ̀ ti fún tẹ̀dọ́ ẹ̀ tó lóun ló kọ́kọ́ gun àyà rẹ̀ rí láyé bó ló mọ̀ tó lè wà. mi ì mọ ibi tó lè wà torí ọjọ́ tí mo wà lọ́dọ̀ girama mo rí ẹ̀gbọ́n ẹ̀ tó ń post ẹ mọ̀ pé mi lè dédé bájì sínú DM ẹ̀gbọ́n ẹ̀ pé kí ló ṣe ẹ̀gbọ́n rẹ̀ post bí báwo ẹ̀gbọ́n ẹ̀ post pé wọ́n wá mo wá béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ní àwọn ò mọ̀ báwọn ṣe máa wọ DM mi pé báwọn máa ṣe fíù pé torí ó jẹ́ ex mi mo ní kò jẹ́ dídán pé ex mi ní pé mi ò lè ro ikú sí bó ṣe sọ pé wọ́n wọ ojú ẹsẹ̀ mo dẹ̀ kúrò lọ́dọ̀ girama mi wá sádó. ìlú wo ló ń gbé. Odò ni mo wà lọ́dọ̀ girama mi bí wọ́n ṣe sọ pé wọ́n wá mo ṣe dé family house wọn ni gbogbo ìdílé ẹ̀ ti ń tọ́ka sí mi pé ṣèbẹ́ mi ló fẹ́ ojú ẹsẹ̀ mo dẹ̀ sọ pé irọ́ o kò ń ṣe èmi ló fẹ́ ojú ẹsẹ̀ lọ́dẹ̀ ẹlẹ́gbẹ́ obìnrin náà wọ́n sí bẹ́là pé a ti jà tipẹ́tipẹ́ o èmi àti àfẹ́ra torí gbogbo ìdílé ẹ̀ pátàdẹ́gbẹ́ ọkùnrin èmi náà rò bí ó sì ń fẹ́. bolo wa rò pé gẹ́gẹ́ bí ìrírí rẹ gẹ́gẹ́ bí ẹni tó ti fẹ́ tẹ̀ ti fẹ́ràn ara yín dáadáa rí gbà tí wọ́n wá ní wọ́n ń wá kí ló lè rò. èmi náà bá wọn gbàdúrà tèmi tí mo lè gbà náà lẹ́nu ara mi pé Ọlọ́run á jẹ́ kán rí. kí ló lè rò bó ló rò pé a lè wá sí. mi ì rò anywhere torí mi ì sí bẹ̀ lọ́jọ́ eégún yẹn. ṣé wọ́n ti wá dé EFCC. ìgbà wọn ṣe sí EFCC sà. ok ó ti sọnù kí EFCC tó dé. àwọn ẹgbẹ́ yẹn sọ pé ọ̀nà etí ló máa pé 2 months. tó ti sọnù. bẹ́ẹ̀ ni sà. wọ́n wá ní boyfriend yẹn ni ó sọ wípé. sà mi ní boyfriend ẹyọ kan níbí. báwo ni wọ́n ṣe wá mọrú ọ̀rọ̀ yẹn pé boyfriend ẹ ló sọ pé bọ́bọ̀ máa kí ló dé tó sọ pé bọ́bọ̀ ó sọnù. èmi. wọ́n ló sọ bẹ́ẹ̀. kí bọ́bọ̀ òun kan fi ṣàwárí lónìí kò lè dúró síbi kan sọ pé mo ṣẹ́ ìpèlè òun nọ́mọ̀nọ́mọ̀ ó ṣe nǹkan tó dùn mí tó nà mí o bọ̀ pé èmi dúró síbi kan torí mo lẹ́gbọ̀n obìnrin mo lẹ́gbọ̀n ọkùnrin mo dẹ̀ lábúrò ọkùnrin èmi náà lè sọ pé kọ́bìnrin kan sọ fún wọn pé wọ́n á rìn lọ mi sọ fún bọ́bọ̀ pé ó máa rìn lọ o. ṣé junior wà ń ta. kò sí wọn bẹ́ẹ̀. junior ò sí ń ta. bẹ́ẹ̀. a fẹ́ rí junior ò tí ì dágbére ń bí a fẹ́ rí junior ẹ bá mú Bella wá àti àǹtí bọ́bọ̀ ẹ bá ń sáré mú wọn wá